Ìbà Elédùmarè ọba tó láyé òun ọ̀run kábíyèsí ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tí fọba jẹ ọba tí gbàdọ̀bálẹ̀ ọba tí sì yẹ ọba nígbà tó bá wù ú ọba tó yẹ kí n máa bẹ ọba tó yẹ kí n máa bẹ kábíyèsí o Elédùmarè ẹkú lébà làkàrà alé ẹkú ọ̀nà làkérò ọ̀nà ẹkú oko ni à kí ara oko mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní ọ̀dẹ̀dẹ̀ tí ẹ ti ń wò mí ọdẹ ọdún bí ṣé àlàáfíà ni ẹ wà àlàáfíà yín kò ní di fíafíà mo tún dé lónìí mo dé lónìí pẹ̀lú ìtàn Ogun Abele Ogun Abele ní ilẹ̀ káàárọ̀ oòjíire ìtàn Ogun Abele ní ilẹ̀ Yorùbá òun ni a tún fẹ́ gbé yẹ̀wò ní òní tí ẹ bá gbàgbé nínú ètò tí ó kọjá lọ mo wí fún yín bí àwọn ogun Ìbàdàn àti ogun ti Ẹrùnmú bí wọ́n ṣe da ojú kọ ara wọn mo sì sọ fún yín náà pé àwọn tí ó lọ tẹ̀lé tí wọ́n dúró ti ọba Ẹrùnmú tí í ṣe Olúrókò ní àsìkò tá a wà yìí mo sọ fún yín pé ọba Ìdòmàpá náà wà ní inú wọn bẹ́ẹ̀ sì ni Kúrúnmí wà nínú àwọn tí ó gba Ìbàdàn lẹ̀ ní àsìkò yìí àmọ́ kí n tó tẹ̀síwájú ẹ dákun ẹ mọ́ gbàgbé ẹ wo ìsàlẹ̀ fọ́nrán yìí ẹ wo bí tí wọ́n kọ subscribe sí ẹ tẹ bọ́tìnì subscribe kí ẹ sì tún tẹ àmì ọmọ káre kú iṣẹ́ èyí tí ó wà ńbẹ̀ wọ́n ní yìnyín ní báyìí kí ẹni ṣe míì ẹ mọ́ gbé alárugẹ kí a lè mọ́ gbé ètò yìí wá ẹ ṣé púpọ̀ kí wá bọ́ sínú ètò ti ọ̀sẹ̀ yìí lẹ́yìn ogun ti Ìbàdàn àti Ẹrùnmú tẹ́bà gbàgbé ní Ìbàdàn ni wọ́n ti ja ogun eléyìí ṣùgbọ́n nígbà tí àwọn Ìbàdàn tí wọ́n borí tán àwọn wá kúkú wò pé kí àwọn káwọn wípé Ẹrùnmú ó lè jẹ́ àgékù ejò ṣùgbọ́n kó tó wá di àgékù ejò káwọn kúkú gé orí ejò náà káwọn gé sọnù ni wọ́n bá dojúkọ Ẹrùnmú pé pátápátá là fọ́jú kùnàkùnà ní àdẹ́tẹ̀ ojú àfọ̀fọ̀ tán ìjà ní dálẹ̀ náà bá wò pé káwọn kúkú dojúkọ Ẹrùnmú káwọn rí dájú pé lóòótọ́ ni àwọn ti borí Ẹrùnmú wọ́n bá kóra wọn jọ àwọn ará Ọ̀yọ́ tí ó wà ní Ìwó tí ó wà ní Àpòmù àti Ẹdẹ àti àwọn ìlú kọ̀ọ̀kan náà wọ́n gbárùkù ti Ìbàdàn nínú ogun tí à ń wí yìí wọ́n múra ń tòótọ́ wọ́n múra ó di Ẹrùnmú ogun ilé pọ̀ wọ́n ja ogun débi pé wọ́n lé àwọn ará Ẹrùnmú wọ́n lé wọn wọnú ìlú wọ́n wá sá sínú ìlú ó di ìlú ni ó wá gbà wọ́n sílẹ̀ ó di ìlú ni ó kù tí wọ́n gbójúlé ó di sì wá tóbi débi pé wọn ò lè fo odi kọjá ní ẹ̀yìn àwọn ogun Ìbàdàn bẹ́ẹ̀ ni wọn lè gba ojú ìloro ìlú wọn lè gba ojú bodè gangan wọn lè gbà wọlé torí gbogbo eléyìí ni ó di gadi lẹ́yìn tí wọ́n wá ṣe lé wọn á kúrò pé kò burú káwọn kúkú ṣerú èyí tí àwọn Ìlọrin ṣe fún Ṣọlágbẹrù ní ọjọ́sí nígbà ogun Ṣọlágbẹrù àti Abdulsalami wọ́n kó wá dúró sẹ́yìn odi ìlú pé nígbà tí ebi tí ó bá fẹ́ lu àwọn ará ìlú pa wọ́n ṣílẹ̀kùn àwọn ò rí ààyè wọlé wọ́n dúró lẹ́nu ìloro wọ́n ṣe sùúrù wọ́n dúró ní ẹnu ìloro fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ogun yìí sì wá wáyé ní àsìkò tí àgbàdo tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ́ gbó àgbàdo ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ́ gbó ni ṣùgbọ́n kò tí ì gbó tán ní àsìkò tí à ń wí yìí nígbà tí ìyàn yìí tí ó fẹ́ le ju nǹkan tí wọ́n lè faramọ́ lọ tó fẹ́ le ju ara lọ ni wọ́n bá kúkú bẹ̀rẹ̀ sí ní máa àgbàdo tí ò gbó wọ́n bẹ̀rẹ̀ sí ní ya àgbàdo lóko wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ àgbàdo kódà ó burú débi pé àwọn kan bẹ̀rẹ̀ sí ní jẹ ṣùkú àgbàdo wọ́n tiẹ̀ wí pé àwọn kan gbà náà bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn ò mọ̀ pé ṣùkú àgbàdo a máa dùn tó báyìí
pé àjẹ́ pé ṣùkú àgbàdo ti wà ní nǹkan tí àwọn ò mọ̀ fi ṣe oúnjẹ nu. Wọ́n wí nígbà náà pé àkèré wá di nǹkan tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jẹ. Wọ́n ní wọ́n ta àkèré, wọ́n tẹ̀ tó fi dàpọ̀lá pé ìgbà tí àkèré tí ó di 100 owó ẹyọ, ó ní àwọn ará Ẹrùnmu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ. Èyí tó túmọ̀ sí pé àkèré wá di nǹkan tí ó wọ́n jọjọ. Àkèré di nǹkan tí ó wọ́n jọjọ. Obìnrin arẹwà kan wà ní ìlú tá à ń wí náà tí wọ́n sọ pé mọ́ ta àṣà fún àwọn èèyàn. Obìnrin arẹwà tí à ń wí yìí, wọ́n níbi tí ó lẹ́wà dé, tí èso rẹ̀ tí sì mọ́ tónítóní dé, àwọn èèyàn ó tiẹ̀ béèrè fún ẹni láti jókòó, ó tó tẹ́ wọn lọ́rùn láti lóṣòó àbí kí wọ́n jókòó sí orí ilẹ̀. Ṣùgbọ́n nígbà tí ìyẹn mú obìnrin ikú kò rí ẹni sí. Nígbà tí kíní wá le jù, tí ó le jù tó le jù ara lọ, nígbẹ̀yìn wọ́n ṣí bodè ìlú. Àwọn ogun wọlé ní tòótọ́. Nígbà táwọn ogun yìí wọlé, wọ́n pa Olúrókò tí í ṣe ọba Ẹrùnmu nígbà tí à ń wí yìí, àti ọba Ìdòmọ̀pà tí ó wà ńbẹ̀. Wọ́n pa àwọn méjèèjì. Olówu tí ó lọ farasin síbẹ̀ nígbà tí ogun wọ Òwu níjó ní tí ẹ bá gbàgbé, Olówu, wọ́n mú Olówu ń tiẹ̀, wọ́n mú Olówu ó di Ìbàdàn. Àmọ́ nígbà tí wọ́n gbé dé Ìbàdàn, Olówu wá di ìṣòro fún ọ, torí láyé ìgbà tí à ń wí yìí, Olówu gẹ́gẹ́ bí ọba aládé kì í sì ṣe ọba aládé lásán, ọba aládé tí ó lóko tí ó lágbára ni, tí ó wà ní bí ipò kan náà pẹ̀lú bí àwọn Ọọ̀ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà náà ni. Ó sì jẹ́ bí àṣà àti ìgbàgbọ́ àwọn èèyàn lásìkò yìí pé irú àwọn èèyàn báyìí wọn gbọ́dọ̀ pa. Ó sì jagunjagun kan, èèyàn lásìkò gbọ́dọ̀ kàn lọ síwọ́ pé òun fẹ́ pa èrò wọn. Tí ẹ̀yin náà bá mọ́ farabalẹ̀, aláṣẹ kejì òòṣà ni wọ́n mọ̀ pé àwọn ọba yìí. Ó dàbí pé wọ́n lọ pa òrìṣà ni. Kàkà kí wọ́n pa irú àwọn èèyàn báyìí, ohun tí wọ́n máa ń ṣe ni pé wọ́n kàn sọ fún pé ìlú kọ̀ ọ́ kí irú ọba bẹ́ẹ̀ kí olúkúlùkù lọ gbé májèlé jẹ. Ó dà bẹ́ẹ̀ ju kí wọ́n fi ọwọ́ wọn, kí wọ́n pé àwọn fẹ́ fi ọwọ́ àwọn fẹ́ fi pa ọba lọ. Ó wá di ọ̀rọ̀, ó wá di pé ó só sí wọn lẹ́nu, ó bu iyọ̀ sí. Ìṣó ò ṣeé gbé mì, kò sì ṣeé tú dànù. Ọba rán ni níṣẹ́, odò ọba kún, iṣẹ́ ọba ò ṣeé mọ̀jẹ̀, odò ọba ò ṣeé kán lù. Ó wá di nǹkan tí kò yé wọn, ọgbọ́n tí wọ́n dá sí, kò yé wọn nǹkan tí wọ́n dá sí, ohun tí wọ́n ṣe sí. Nígbà tó tó àsìkò kan tí wọ́n ń lo èrò tí wọ́n gbèrò pọ̀, wọ́n á wò pé ọ̀dà àwọn tí mọ nǹkan tí àwọn ò ṣe ni wọ́n bá dàbí ọgbọ́n. Wọ́n ní àwọn fẹ́ fi ọba yìí, àwọn fẹ́ fi ránṣẹ́ sí Ọọ̀ni. Nígbà tí ó sì ń lọ, wọ́n mú ìkànnú àwọn ẹrú rẹ̀, wọ́n kì ìbọn fún eléyìí, wọ́n gbé ìbọn fún, wọ́n kì ìbọn fún pé kó lè dáàbò bo Olówu, pé kí ó tẹ̀lé lọ sí Òwu. Wọ́n tún wá mú àwọn ìránṣẹ́ kan náà, wọ́n ní kí wọ́n tẹ̀lé, kí wọ́n lè máa ràn ní ọwọ́. Àmọ́ ọgbọ́n ni wọ́n dá. Ìgbà tí àwọn eléyìí tí wọ́n ń lọ, tí wọ́n dé etí odò Ọ̀ṣun tí wọ́n dé yìí, ibẹ̀ ni ẹrú tí à ń wí yìí, wọ́n ti sọ fún un pé nígbà bá ti rí àmì báyìí ni kò ṣe báyìí. Bí ó ṣe mú bọ̀nù ló bá yìnbọn ló pa Olówu síbẹ̀. Àwọn tí ó tẹ̀lé ní ẹ̀yìn wọn ni pé ó ti pa ọba, irú ẹrú jàtijàti wo ni ìwọ fẹ́ jẹ́ yìí? Nǹkan tí ẹni tí ó bá ṣe nǹkan tí ẹnìkan ò ṣe rí, ojú rẹ̀ ó rí tẹ́nìkan ò rí ni wọ́n bá mú òun náà ni wọ́n bá pa, wọ́n lù pa sí ibẹ̀. Bẹ́ẹ̀ sì ni ọgbọ́n náà ni wọ́n dá, kó má bàa dàbí pé àwọn náà wà lára àwọn tó dìtẹ̀ ni wọ́n ṣe eléyìí.
ni wọ́n á mú odò Ọ̀ṣun yẹn tí ó ń sàn kọjá níbi tó ti ń sàn kọjá, wọ́n fi ọgbọ́n dí odò díẹ̀, wọ́n á lọ sí iwájú níbi tí odò yóò ráàyè sàn sí, wọ́n á gbẹ́ ilẹ̀ síbẹ̀, ibẹ̀ ni wọ́n sin ọba yìí sí. Nígbà tí wọ́n sí tán, bẹ́ẹ̀ ni wọ́n sọ fún un pé àwa kọ́ ni àpá ọ, ẹrú rẹ ló pa ọ́, a sì ti gbẹ̀san, àti gbẹ̀san àti pa ẹrú náà. Ni wọ́n bá yọ nǹkan tí wọ́n fi dí odò ni odò bá ń ṣàn ní orí rẹ̀, ó ṣàn kọjá ní orí rẹ̀. Bí wọ́n ṣe ṣe eléyìí túmọ̀ nǹkan tí wọ́n rò pé tí wọ́n ń ṣe nígbà yìí ni pé àwọn ti rúbọ pé àwọn ti fọ ọwọ́ ara àwọn mọ́ kúrò níbi ikú ọba yìí. Bí wọ́n ṣe rẹ́yìn ọba Olówu ní eléyìí, tí Olówu á di ẹni tí wọ́n sin sí ibi odò, tí wọ́n sin síbi odò. Bí ogun ṣe parí leléyìí, tí Ogun Erunmu tí ó parí ní, tí ó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, wọ́n ó tún mú ogun míì, wọ́n ó tún mú wá sí etí ìgbọ́ yín tí ẹ ó tún gbọ́, torí ogun mìíràn ẹ rí gbọ́ ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Àmọ́ kí n tó lọ, ẹ dákun ẹ mọ́ gbàgbé, ẹ wo ìsàlẹ̀ fọ́nrán yìí, ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí, ibi tí wọ́n kọ subscribe sí, ẹ tẹ bọ́tìnì subscribe tí ẹ bá tí ì tẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí ẹ sì tún wo àmì ọmọ kárìkù iṣẹ́ èyí tí ó wà ń bẹ̀ pẹ̀lú, ẹ tẹ eléyìí náà, wọ́n ní yìí ní báyìí kí ẹni ṣèmí ẹ mọ́ àgbàgbé lóòótọ́, ní kòró lọ́tún kòró lósì, àpẹẹrẹ pé òpin ti ń dé. Ẹmọ̀ Yorùbá náà ní pé bí bàtà bá ti ń ró pọnlápọnlá ó ṣetán tí yóò yanu. Àpẹẹrẹ pé òpin ti ń dé torí ó dàbí pé wọ́n ti rí oògùn àjẹsára fún kòró. Ṣùgbọ́n pẹ̀lú eléyìí náà, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí a tọ́jú ara wa kí a sì ṣọ́ ara wa. Wọ́n ní fọlọ́nṣọ́ kì í fi okùn ọ̀gẹ̀dẹ̀ kì í fi gun ọ̀pẹ. Ó di ọ̀sẹ̀ tó ń bọ̀, ó dìgbà kan náà.